kóòtù òjíire ẹ wá gbọ́ tẹ́ bá sọ fún pé àwọn pípù ló sọ́pọ̀ àwọn Nàìjíríà ẹni kó rà ń pa àbí ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí mo tún mú wá fún wa à ń sọ wípé àwọn Fúlàní wọ́n sọ́pọ̀ àwọn Nàìjíríà ẹ̀yìn kan fapá jánu lẹ́gbẹ́ irọ́ ni àwọn Nàìjíríà ẹjọ́ ni Nàìjíríà ni ẹ wá gbọ́ ọ̀rọ̀ ẹ wá gbọ́ nǹkan tó fẹ́ pè fún wa yìí àwa ń sọ fún yín pé sẹ́ẹ̀ Nàìjíríà kì í ṣe tiwa ìlú Nàìjíríà rẹ̀ kì í ṣe tiwa wọn ò dá Nàìjíríà kalẹ̀ torí gbogbo àwọn ọmọ kóòtù òjíire wọn ò dá Nàìjíríà kalẹ̀ torí tiwa o torí àwọn Fúlàní gangan làwọn òyìnbó yìí fi gbé orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ láti fi kó alẹ́ láti fi kó àwọn ọmọ Odùduwà àwọn ọmọ kóòtù òjíire láti fi kó alẹ́ rú ni àwọn kọ́ la ní Nàìjíríà akàntara wa ní Nàìjíríà ni akànṣe kí ni akàntara wa jẹ nínú ní wà Nàìjíríà ni gbogbo ẹni tẹ́ ń pa ní wà Nàìjíríà yẹn ẹ̀ ń tanra yín jẹ ni gbogbo ẹ̀ ọmọ Odùduwà ẹ̀ mọ kóòtù òjíire tẹ́ ẹ sọ wípé orí wà Nàìjíríà lẹ́fẹ́ kúlé lórí ìbádàkẹ́ ronú àròjinlẹ̀ dáadáa wà Nàìjíríà wọn ò dákalẹ̀ torí tiwa wọ́n dákọ pé wọ́n lè bá kó wa lẹ́rú ni ẹrú náà sì ni wọ́n ń kó wa nídìí sí i látìgbà tí wọ́n ti kílè Nàìjíríà àtìgbà àwọn ti ba ohun nǹkan tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n ṣe nǹkan dáadáa tí bàbá Awólọ́wọ̀ ṣe fún wa wọ́n ti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀yin náà wò nígbà tí bàbá Awólọ́wọ̀ ṣe prime minister lọ́wọ́ nílẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá kò sí nǹkan kò gbérí pàápàá ilẹ̀ Ìgbò gbérí ilẹ̀ Yorùbá ló gbérí jù ẹlẹ́rù gbọ́ iṣẹ́ tí bàbá Awólọ́wọ̀ ṣe fún wa láì jẹ́ kí ìgbé ayé gbogbo ọmọ kóòtù òjíire ó rọrùn fún wa ní gbogbo àgbáyé gbà náà lọ́rùn àwa ni ẹni àkọ́kọ́ kọ́kọ́ dá ilé amóhùnmáwòrán kalẹ̀ ó dà kí wọ́n tó bá dá kalẹ̀ síwájú France tó wọ́n lọ́wọ́ tó wà tó bàbá tán yóò bá àròbá tá a wá báyìí làá fi ń sọ̀rọ̀ àròbá tá a bá òun làwa fi ń sọ̀rọ̀ tá à ń sọ títà yìí torí tó bá rí bẹ́ẹ̀ ni wọn ò ní sọ bó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn náà ẹ̀kejì ẹni àkọ́kọ́ ní gbogbo Áfíríkà tó kọ́ ilé tó gùn wọ́n sọ pé bàbá Awólọ́wọ̀ náà ló ṣe fún wa nílẹ̀ Yorùbá ẹ wá béèrè kí ni wọ́n fi kọ́ ilé yẹn owó kòkó wọ́n fi kọ́ ọ kì í ṣe owó epo owó agriculture owó nǹkan ọ̀gbìn òun fi ṣe gbogbo nǹkan yẹn fún wa nílẹ̀ Yorùbá gbà náà lọ́rùn ẹ wá béèrè lọ́wọ́ wọn wípé ibo nìkan náà wà ní ìsìn láìpẹ́ àwọn ti dá Nàìjíríà kalẹ̀ wọn tẹ́ mọ̀ pé wọn ò dá Nàìjíríà kalẹ̀ torí tiwa nìyẹn torí tí wọ́n lè bá mú wa sí torí tí nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ ṣe fún wa tó jẹ́ nǹkan dáadáa tó jẹ́ nǹkan ìgbáyégbádùn tiwa láfi rí ìgbádùn nílẹ̀ kóòtù òjíire torí ìyẹn ló fi kí Nàìjíríà wọn fẹ́ kí yẹn work wọn fẹ́ kí yẹn ṣiṣẹ́ wọn fẹ́ ká rí ìgbádùn yẹn jẹ olóbi dá Nàìjíríà kalẹ̀ gbogbo àwọn ọmọ kóòtù òjíire àsìkò tá a wà ló yẹ ká ronú àsìkò tá a wà yìí ló yẹ ká mọ̀ yìí pé Nàìjíríà inú oko ẹrú ni Nàìjíríà jẹ́ fún gbogbo wa fún gbogbo àwọn ọmọ Odùduwà ni o inú oko ẹrú ló jẹ́ fún wa torí tó bá rí bẹ́ẹ̀ ni wáyé táwọn kan wọ́n mọ owó ilẹ̀ wa wá wọ́n mọ kílẹ̀mù pé àwọn làwọn nílẹ̀ ó jẹ́ pé wọn ò bá wa tán lórí ilẹ̀ wa wọn ò fàmì pẹ̀lú wa lórí ilẹ̀ wa wọ́n tún bá wa dunlẹ̀ ní tí àbàsí lóko ẹrú ni só yẹ kí nǹkan bá mọ ṣẹlẹ̀ só yẹ kí nǹkan bá mọ ṣẹlẹ̀ lórí ilẹ̀ wa lórí tó fi wá sọlẹ̀ sí àwọn kan wá bẹ́ẹ̀ wọ́n wà tí ọ̀dà wọ́n ń jí wa gbé wọ́n ń pa wá tó máa jí wa gbé tán wọ́n tún béèrè owó tí àbá ètè fún wọn lówó wọ́n dẹnu wa légbodò lórí ilẹ̀ wa tó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ tí àbá ṣe ẹrú ni sọ èyí kan yóò mọ ṣẹlẹ̀ tí ìjọba tó pe àwọn Nàìjíríà ó ń gbé sẹ́yìn kan lé lórí ẹ̀yin náà wo ayé ìjọba Buhari ẹ wo àrà táwọn pípì fi wá dá fún odidi ọdún 8 tí Buhari lò Buhari di bọ́dà mọ́ àwọn ọmọ kóòtù òjíire lórí
ó sì ti àwọn ẹ̀yà tiẹ̀ ó sì kalẹ̀ oúnjẹ ń wọlé fáwọn ẹ̀yà tiẹ̀ àmọ́ àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ ọmọ kóòtù òjìire ó ti bọ́dà mọ́ wa ṣé àásì ló kọ ẹrú báwọn tí a sì ní oko ẹrú bá àwọn ọmọ kóòtù òjìire kí ló wá ń ṣe wá kí ló wá ń dà wá láàmú àwa rí ẹnìkan tó dìde pèsè inú oko ẹrú tá a wà inú oko ẹrú tá a wà ó tó gẹ́ láti gbà wá lẹ̀ báwọn Fúlàní ṣe ń pa wá ó ní jí wa gbéṣẹ́ àfaramọ́ mọ́ ọ̀tẹ́ wa lọ́rùn mọ́ a ní láti dìde láti jàfẹ́tọ̀ wa ẹ wo nǹkan tí ìjọba Buhari fojú ń tàn rí ẹ wo àrà tí ìjọba Buhari tó fi ń tàn dá torí pé ó dìde pé òun fẹ́ jà fún rẹ̀ kò fàdíyà o kò pààyàn o ẹ wo nǹkan lójú ẹ̀ rí lọ́wọ́ àwọn pípù yìí lọ́wọ́ àwọn Fúlàní yìí darandaran ìpayànpayàn náà gbọ́dọ̀ darandaran tó wá dáa ká tó wá sọ wípé orílẹ̀-èdè yẹn láti kú lé lórí ó gbẹ̀rẹ̀ ọmọ Yorùbá dẹ̀ ń pa wá Nàìjíríà ẹ ronú o kò sí nàìjíríà wà Nàìjíríà o ìbára ká ronú ká jà fẹ́tọ̀ wa kí á jà fún òmìnira tiwa gangan ká lè bá gbégbé àlàáfíà àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn wọ́n lè bá gbégbé àlàáfíà ẹ̀yin náà wo nǹkan tí mo dákọ tí bàbá wọn lọ́wọ́ ṣe fún wa lórí ilẹ̀ Yorùbá ibo ló wà lónìí gbogbo mèremère tí bàbá olówó ṣe fún wa fún àwọn ọmọ kóòtù òjìire ká lè bá gbégbé àlàáfíà ká lè bá gbégbé ìrọ̀rùn ibo ni àwọn nǹkan yẹn wà lọ́jọ́ tòní almost 60 something investment bàbá olówó ṣe fún ilẹ̀ Yorùbá ẹ̀yin náà wo almost 60 something investment ni bàbá olówó ni wọ́n ṣe fún gbogbo àwọn ọmọ kóòtù òjìire nílẹ̀ Yorùbá ká lè bá gbégbé àlàáfíà gbogbo àyẹn ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wà ilé ìwòsàn ọ̀fẹ́ wà gbogbo nǹkan gbogbo ìgbádùn tí ó mú ọmọ ìlú ní gbogbo ẹni bàbá olówó ṣe fún wa nígbà yẹn náà ẹgbẹ́ bí àwọn bá tá a bọ́ táwọn ọmọ bá jáde léèwé tí wọ́n bá lọ sáàfù ìjọba tán iléeṣẹ́ ti wà ńlẹ̀ fún wọn iṣẹ́ tí wọ́n ṣe ti wà ńlẹ̀ fún wọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti wà ńlẹ̀ fún wọn ilé tí wọ́n gbé ó ti wà ńlẹ̀ fún wọn òbí wọn inú òbí wọn ó dùn inú bàbá àtìyá àwọn ìtàn ó dùn wípé ọmọ àwọn kàwé ó jáde ebí èdè máa fi wé wáṣẹ́ kí mọ́ bàbá olówó wọ́n gbé ìgbésẹ̀ yẹn fún wọ́n gbé ìgbésẹ̀ yẹn kalẹ̀ fún ọgbà ọmọ kóòtù jí ń bá náà lọ́rùn ẹ bá bí ìlú wa Nàìjíríà ní ibo ni àwọn kan yẹn wà ìjẹ́ ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ wà ní ìsìn mọ́ ìjẹ́ ilé ìwòsàn ọ̀fẹ́ wà ní ìsìn mọ́ ìjẹ́ àwọn arúgbó wa wọ́n fún wọn lówó bí àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìjẹ́ wọ́n ń gba owó ìfẹ̀yìntì wọn bí ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjìire gbogbo eléyìí ló yẹ ká ronú sí o gbogbo eléyìí ló yẹ kí á ronú sí láti mọ̀ wípé sẹ́ inú oko ẹrú la wà inú oko ẹrú la wà ó sì jẹ́ wípé àwa gangan la gbé Nàìjíríà dání àwa táwa gbé Nàìjíríà dání àwa gangan wọ́n á fìyà jẹ àwọn tí ò ní èrò ọrọ̀ ajé lórí ilẹ̀ wọn tí wọn ò ní ìfẹ́ nìkan lórí ilẹ̀ wọn àwọn ni wọ́n ń gbádùn ẹ̀yin náà wò nínú 37 states àwọn pípù yìí wọ́n gba 19 states wọ́n gbà mọ́ wa lọ́wọ́ tí ìyẹn lásán kan tí kò ká ronú ni tí ìyẹn lásán tí kò jẹ́ pé inú ìpẹ́wò la wà nìyẹn ni inú ìpẹ́wò la wà ẹ̀mí ẹ̀ka pa wá fún wa wà àsìkò ká tó tó wọ̀ fún wa la wà yìí gbogbo ọmọ kóòtù òjìire gbogbo ọmọ kóòtù òjìire àsìkò tó yẹ ká bá wa sòdodo ọ̀rọ̀ la wà yìí owó tó wá fẹ́ gbọ́ ni kó o gbọ́n owó tó wà fẹ́ gbòdodo láti gbé wọ́n ti pé etí ẹ̀ lọ ọ̀fẹ́ gbọ́ nǹkan mọ́ nìyẹn àmọ́ tí tó bá sì ní ọpọlọ tó ń dánú wò gbogbo ọ̀tá aṣọ yìí ó yẹ kó yí ó yẹ kó wọnú ọpọlọ ẹ lọ ó yẹ kó mọ̀ pé lóòótọ́ inú oko ẹrú la wà lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀nà tá a fi lè kú nínú oko ẹrú ni wípé ká dá dúró káwa náà ká lọ dá orílẹ̀‐èdè wa ká dá dúró àwọn nǹkan mèremère tí bàbá olówó ṣe fún wa tá a bá dá dúró tán kí á bẹ̀rẹ̀ tí í ṣe padà ká bẹ̀rẹ̀ tí í ṣe kí ni ká bẹ̀rẹ̀ tí í ṣe padà kí àwọn tẹ̀lẹ́tẹ̀ wa ti ń bọ̀ lẹ́yìn káwọn ló lè bá gbádùn ìyàtọ̀ jẹ àwọn bàbá tiwa àti àwa náà wọ́n mọ̀ bá jẹ wọ́n òun là fi ń pariwo lásìkò tá a wà yìí òun là fi ń pariwo wípé self determination ló lè yanjú ẹ̀ Yorùbá nation ló lè yanjú ẹ̀ wá Nàìjíríà kò jámọ́ kan níwájú wa mọ́
torí inú oko ẹrú la wà. Wá Nàìjíríà owó gbúrò wá sorry wá Nàìjíríà wọn ò wo ire wò wá ibi ni wọ́n wò wá. Wá Nàìjíríà wọn ò ṣe kí ni wọn ò wo ire wo gbogbo àwọn ọmọ kóòtù òjíire o ibi ni wọ́n wò wá tó dùn bá wo bí wò wá ni báwo ni ìjọba Nàìjíríà tó lajú wọn lẹ̀ tí wọ́n mọ̀ pa wá lórí ilẹ̀ wa wọ́n mọ̀ jí wa gbé lórí ilẹ̀ wa tí wọ́n ní sọ̀rọ̀ kan tí wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ kan lórí ẹ̀. Àwọn bàbá wa tó yẹ tí wọ́n lọ oko lọ dáko tí wọ́n bá dáko tán tí wọ́n ṣe wàhálà láti kọgbè láti ju oko láti ṣe everything tó bá ṣe tán tó bá àsìkò tó yẹ kí wọ́n kéré oko wọn àwọn pípì wọ́n kó màálù ọ̀nà oko yẹn wọ́n lọ fi màálù jẹ oko yẹn tí àwọn bàbá wa tún sọ̀rọ̀ wọ́n tún pa wọ́n tó yẹ kó rí bẹ́ẹ̀. Tí àbá sínú oko ẹrú ni kí ni ìjọba Nàìjíríà wò tí ò lè gbèjà wa lórí yẹn tí wọn lè gbígbèsè nǹkan lórí yẹn. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ronú o. This is time to fight for our rights. This is time to fight for self-determination. Self-determination náà pariwo yìí kì í ṣe offence kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ láti pariwo self-determination. Ó wà ní òfin ìjọ àgbáyé ẹ̀mẹ́ẹ̀ká àwọn kan tàn yín o ẹ̀mẹ́ẹ̀ká àwọn kan parọ́ fún yín o ọ̀rọ̀ self-determination pariwo yìí ó wà ní ìjọ àgbáyé fọwọ́ sí i kódà gan òfin Nàìjíríà náà fọwọ́ sí i òun ló fi ọlọ́kànbalẹ̀ tá a fi ń pariwo òun ló fi bá wa Professor Banji Akintoye lọ́kànbalẹ̀ táwọn náà fi ń pariwo òun ló fi bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ lọ́kànbalẹ̀ táwọn náà fi pariwo bá nẹsẹ̀ bó tilẹ̀ jẹ́ pé Buhari fojú wọn rìn mọ́ àmọ́ Elédùmarè àtàwọn alálẹ̀ tó pè wọ́n fún ṣọ́ọ̀gù yìí kò fún wọn lé Buhari lọ́wọ́ adúpẹ́ fún yẹn ẹ̀mí ó sì gùn fún wa àìníwá wọn tì lágbára lọ́wọ́ Ọlọ́run sọ̀rọ̀ Yorùbá tó bẹ̀rẹ̀ iṣẹ́ ojú wọn náà láti gbà á ojú wọn láti nà àṣà Yorùbá nìṣẹ́ tó pé nígbà Yorùbá nìṣẹ́ lẹ́yìn wọn láti Èdùmàrè gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ náà fún wa kí àjọbẹ̀jà wa gbọ́ ẹ̀wọ́n ẹ̀gbọ́n kan sọ̀rọ̀ látàtàárọ̀ ẹ jẹ́ n play fún wa tí máa play tán àti wá continue ọ̀rọ̀ mi ẹ ti gbọ́ ẹ ṣe gan ni ẹ bá wa pé ètò kọ́ lọ dáadáa ẹ bá wa pín kọ́ lọ dáadáa ẹ dì mọ́gbà láti bá wa subscribe tó YouTube channel wa ẹ ti gbọ́ torí tí a bá drop fídíò nkẹlẹ jẹ́ ní àkọ́kọ́ tẹ́ ẹ̀kọ́ rí fídíò tá a drop ẹ ti gbọ́ ẹ ti gan ni. Fulani's Own Nigeria. Written by Osman Umar Sokoto, philosopher, teacher and activist, 2022. We must make Nigeria a Fulani nation and that's final. There is nothing anybody can do about it. When we said that Nigeria belongs to our father Othman Dan Fodio, it wasn't a joke. Haven't we told you that the oil in Bielsa and anywhere in Nigeria belongs to the Fulani? Are Fulani not in charge of every oil wells and oil companies in Nigeria? Who owns the oil in Lagos State? Dangote, of course. Didn't we tell you that Benue belongs to the Fulani by the right of conquest? Didn't the Fulani become indigenes in Benue and Jos? Soon the Fulani will become governors in those places and our conquering of those places will become complete. Are you still listening to the ranting of that Governor Orton? He is just making noise, seeking sympathy, and fooling his people. He knows he got no balls. He knows he can do nothing. What did he do when we asked that they submit their weapons? Nothing. They submitted even when they knew that our foot soldiers, the Fulani headsmen, are still with their AK-47. They handed to us their double barrels and we kept our AK-47 and you say Fulani is not in charge. Are we not in charge? We laugh when people make noise. Let me ask you people, what did you do when we started showing you all the different faces of the president? What did you do when we took over the police, the army, immigration, custom, etc.? Did you cough? Is Fulani not in charge of all security segments? Is Fulani not DPOs and army chiefs in all your localities? What have your leaders done about it? Have you not seen herdsmen killing people? Have you seen one herdsman in police cell or prison? How many herdsmen have they sentenced? Have you heard that army attacked herdsmen camps? That Air Force bombed them or
police responded when our Fulani headsmen came for attacks? What happened when we killed 300 in Agatu? What does that tell you? Is it not enough for Fed governments to declare state of emergency and fish out the killers? Governments will only sympathize. What does the silence of your leaders tell you? They are our slaves. Both from the south, southeast, and west, everyone you call your leader is our slave. And before anyone joins them, he or she must agree to be our puppet. Do you wonder why a Ebonyi state governor still protects Fulani headsmen and kill his own people, even after our headsmen killed his own people? Are you surprised that former Governor Obiono has Maeti Ola representatives in his government? That's when Fulani headsmen under Maeti Ola are killing his people. We own them and they are our puppets. We can save and destroy them anytime. Can't you see what is happening in Imo State? What did your leaders do when we removed your elected governor and put a man that took fourth position? Did they cough? Ihidioha is foolish. For 1 year, we wanted him to start worshipping us and he refused. He allowed IPOB to demonstrate without our soldiers killing them. Now he is a governor only inside his family house. Ho 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 ho. Let me tell you the truth. You must worship the Fulani if you must rule your people in Nigeria. Our slave Hope is doing a nice job. He has killed ESN commander and he is still killing. When we are done, you all will understand how powerful the Fulani is. We are master planners. Do you know the number of Fulani from West and North Africa that have become Nigerians in the past 20 years? And with NIN registration, more will become Nigerians. Are Fulani not sacking villages and renaming them? What have you all done about it? When we declared no visa for Africans, we knew what we were doing. We will take over Nigeria and you all will not do anything. We opened our borders and allowed Fulani from West African countries to come in and we call it visa on arrival. If you cough, we imprison you, send you to exile or waste you. Yes, your leaders are our slaves. Is Tinubu not worshipping us? We promised him president and he started betraying his people. Let him come and be president, let us see. Are Tinubu and Osibajo not fighting now? It is part of Fulani agenda. The presidency is going back to the north. Wait and see how it will happen. That one in Rivers State called Governor Wike. That one is a big clown. He was bragging to be a hitman, claiming up and down that he loves his people. What did we do? We simply promised him the vice president position, gave him more chances to loot his people, and he went mad and started killing his people. He gave his own Abigbo women to our soldiers to rape and kill. We are not done with you guys. Those ones they call Ohanis is now ours. When last did you hear them talking? We bought them over a very long time ago. Whatever they say today is what we want. They are now a tool to further Fulani reign. They said that they can't be Islamized and Fulanized, but you can go to Enugu and Ebonyi State and you will understand what we have done. West. We are on top of the game. We have already taken Ilorin a long time ago. We have gradually taken lots of places. Didn't we send them to the Benin Republic as refugees? More and more to come. Where are the Afinifiers? Where is Sunday Igboho? Where is Nnamdi Kanu? Where are the Yoruba Obas? Where are the human rights activists? They are all silenced and caged. The only obstacle along our way is that one calling himself Motsi Nnamdi Kanu and IPOB. But we will deal with them. We will use his own people to deal with him. And we have started already. Didn't we get his people to proscribe this group even when they killed no one? Didn't his governor support Operation Python Dance that helped us kill more than 300 of their own youths? If you doubt it, then tell one leader in Southeast that condemned the killing if not that stupid and useless Abaribe. We have raised men among his people to write against him. We have successfully brought some people around him over using their own Eastern leaders. But in their foolishness, they never knew it was the Fulani that sent their own people to buy them over. Is his former ally and deputy not today against him?
What did you think happened if not the power of the Fulani? We are getting closer, and we got no much time. Quran must be dipped into the Atlantic Ocean. And that's final. Islam is spreading fast, and many Christians are converting to Islam. Where are the pastors that can talk? They are after their own selfish interest. Nigeria is a Fulani inheritance. We planned this decades ago, and we must actualize it. Presidency is going back to another Fulani man in PDP that will spend another 8 years. Wait and see as things unfold. Written by Osman Umar Sokoto, philosopher, teacher and activist, 2022. ọmọ Yorùbá gbogbo àwọn kóòtù òjìire mo lérò pé ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mo play fún wa yìí gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ ń bẹ̀ ṣé ẹni ẹ̀bẹ̀ tara yín gbọ́ta ara nǹkan tí à ń sọ fún yín náà nì ara yóò tá à ń pa fún yín pé ẹ mọ́ ìgbọ́n táwọn olóṣèlú ti ń sọ fún yín mọ́ nìyẹn àwọn olóṣèlú yìí ṣe wọ́n sì ń láde àwọn Fúlàní lọ́wọ́ nǹkan táwọn Fúlàní bá sọ fún wọn ni wọ́n ó ṣe ni wọ́n tẹ̀lé àwa ni ká jí lójú oorun wa ká má gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu mọ́ kí á jà fún ẹ̀tọ́ tiwa gangan kí á gba wálẹ̀ lọ́wọ́ wọn láti rí i pé àwa náà á dá orílẹ̀-èdè tàwa náà kalẹ̀ fún ara wa ká mọ dá ìjọba wa ká kò lábẹ́ Nàìjíríà òun ló lè sọ gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí o ṣe ti gbọ́ ètò náà kò ní jù báyìí lọ ojú ògbólé gbogbo ẹ̀wọ̀n lólùfẹ́ mi tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ojú lẹ́yìn fún ojú náà ní fọ́ o bẹ́ẹ̀ ni èyí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ní ti ọwọ́ tẹ̀ fi bá mi pé kì tó fi lọ dáadáa ẹni fọ́nà gbọ́mọ sí o èmi ní mọ̀ wá bẹ́ẹ̀ náà sì ni ẹ̀yin náà ní mọ̀ dé bá láṣẹ Èdùmàrè ṣe ti gbọ́ ẹ ṣe gan ni lótùbà lótùṣẹ́ fún wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.